ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, thank you for joining me. Ẹ̀yin náà rí title. Gbogbo ẹgbẹ́ mi ò ní bá obìnrin ṣe kankan mọ́. Gbogbo ẹgbẹ́ mi ò ní bá ọkùnrin ṣe kankan mọ́. Nínú ẹ̀yin ọkùnrin, màá mọ̀ bára mi fà á ni. Mi ò tún súnmọ́ obìnrin mọ́, màá mọ̀ bára mi fà á. Like seriously? Ẹ̀yin obìnrin náà ṣé dandan ni ìbálòpọ̀ ni? Bẹ́yìn kan ṣe máa ń sọ nìyẹn. Dandan ni pẹ̀lú àlàyé. Ìbálòpọ̀ gangan ni o. Ìbálòpọ̀ láàrin ọkùnrin sí obìnrin o ni mò ń sọ lénìí. Ìbálòpọ̀ láàrin ọkùnrin sí obìnrin ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ẹ má jẹ́ kí n waste time láti máa describe nǹkan tó máa ṣẹlẹ̀ sí okó rẹ àbóbò rẹ tó bá ṣe ìbálòpọ̀ mọ́. Ẹ má jẹ́ kí n waste time lórí ẹ̀. Nítorí pé kí ni mo ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ tẹ́lẹ̀. Nínú one of the reason tí mo sọ, ó ní pé tí o bá bá obìnrin sùn mọ́, tó decide pé obìnrin sùn mọ́, okó ẹ̀ máa kéré. Wàá lose testosterone ẹ̀. Testosterone ló kúkú wà responsible pé òun ní energy. Wàá lose energy ẹ̀. Even kì í ṣe ìbálòpọ̀ nìkan. Wàá lose energy láti máa carry out your daily activities. So many things máa ṣẹlẹ̀ tí o bá ṣe àṣepọ̀ mọ́. Yes, mo mọ̀ pé ẹ̀yin kò mind, but maybe èyí tí mo fẹ́ sọ lẹ́yìn yìí, pé kí ló lè ṣẹlẹ̀ sí àgọ́ ara rẹ tó bá ṣe àṣepọ̀ mọ́. Ẹ ní sùúrù, ẹ máa gbọ́. Ìwọ obìnrin náà sharp sharp, tí ìwọ náà bá kọ̀ tó náà ṣe àṣepọ̀ mọ́, menses ẹ á tètè stop. Wà á tètè gbẹ, as in ò ní máa wet mọ́. Then ó ní bacteria kan tá à ń pè ní good bacteria tá à ń pè ní lactobacillus. Ó máa sá lọ. Tí lactobacillus bá ti sá lọ, wàá mọ̀ wà prone sí infections. Tó bá mistakenly tó bender tó no tọ̀, wàá tètè kó infections. Tó bá wá kó infections yẹn, kò ní tètè lọ. Tí infections yẹn bá jẹ́ pé itchy infections ni, ó wá lọ yún, ó wá lọ di wound. Pẹ̀lú èyí tí mo tún fẹ́ sọ lẹ́yìn yìí, kò ní tètè lọ. Ẹ ní sùúrù, ẹ gbọ́, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Bí ìbálòpọ̀ ṣe wá ṣe kókó tó ṣe pàtàkì sí, tó jẹ́ advantage sí wa, tèmi gan tí mò ń kọ́, tèmi náà ní tí mo sọ pé wow, ó ní pé no matter what, a fẹ́ gbádùn ìbálòpọ̀, a fẹ́ jẹ advantage ẹ̀. Ẹ má jẹ́ ká mọ́ dó faceless somebody. Faceless. O lọ party nìsín, ìwọ obìnrin, o wà nínú àwọn tí wọ́n garnish fọkùnrin. Tí ọkùnrin faceless tó mọ̀ tó ń dìbọ̀ fún ẹ, ìwọ náà ọkùnrin, ò ń dìbọ̀ faceless somebody. Wọ́n kàn kọ̀yìn sí ẹni, ìwọ ń fàyọ̀ ń dìbọ̀, Ìwọ mọ̀ pé at the end of the day, wàá kà kọ́. Gbogbo ẹni tó bá involve nínú ìbálòpọ̀ yìí, wàá kà kọ́. Ní kí ló ń jẹ́ àkàkọ́? Sórí nígbà tí o bá kéré wọn lórí social media ni. Rí pé wọ́n kà ni. Lẹ́yìn ìgbà tó bá ìkókùkò yẹn gan an kó maybe HIV is even kékeré. Bẹ́ẹ̀ ká sọ wípé for example, o kó HIV, wàá kà kọ́. Nígbà tó bá di pé o ti wà bedridden, tó rí gbogbo àwọn mẹ̀lẹ́bí tó dúró tì ẹ́, tí ìwọ gangan rí bó ṣe ní wọ́n lára, wàá mọ̀ bẹ̀ wọ́n pé kán má bínú. Ó ń kà nìyẹn. Ó ti bẹ̀rẹ̀ sí ní kà nìyẹn. Then apart from that, ẹ̀yin ẹ wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní society wa tá à ń rí. Ẹ rí báwọn obìnrin wọ̀nyẹn ṣe ń kà kọ́ ni. Ẹ rí báwọn ọkùnrin náà, few ọkùnrin náà ṣe ń kà kọ́ lórí ìbálòpọ̀ tó make sense. Ẹ ṣe ìbálòpọ̀ tó bá fẹ́ rí benefit. Ìbálòpọ̀ pẹ̀lú rightful person. Tí obìnrin kan bá ti fẹ́ obìnrin kan rí tó dà ẹ́, wàá tún fẹ́ lòmíì ni. Tó bá ti fẹ́ ọkùnrin kan rí tó dà ẹ́, wàá tún fẹ́ lòmíì ni. Nítorí pé kí ni? Tá a bá débi tá à ń lọ, a kì í sinmi. Tí ẹṣin bá gbéyàn ṣubú, a ti gun ẹṣin míì, Eléyìí advantage ni. Yes, okó ń kéré, òbó dry, ìyẹn kékeré ni. Lérí èyí tí mo fẹ́ sọ yìí. Kí ló wá mú topic yìí wá? Ìkan tó mú topic yìí wá ni pé èmi on my own mo discover pé àwọn ọkùnrin ni wọ́n ní diabetes jù. Àwọn ọkùnrin, diabetes type 2, àwọn ọkùnrin ló ní jù. Tẹ́ bá rí ọkùnrin 20 lè pè, ẹ lè má rí obìnrin ẹyọ kan kó pè. Ṣé àwa ní obìnrin ò kí ní diabetes ni? Obìnrin máa ń ní diabetes. Tóbìnrin bá dẹ̀ ní diabetes, it's more complicated ju ọkùnrin lọ. Tí ó bá lè mú obìnrin ní diabetes, ṣé ń gbọ́? Ó wà complicated ju ti ọkùnrin lọ. We all have to be careful. Ṣé rí program yìí? Ẹ share fún àwọn ọmọ yín, àbí kẹ́ ṣàlàyé díẹ̀ fún àwọn ọmọ yín. So yé yín from 18 years, they need to know. Ìdí ẹ̀, mo wá discover bẹ́ẹ̀, mo wá ṣèwádìí. Mo wá discover pé ìwádìí yìí gan ti pẹ́ kìí ṣe ni. Pé ọkùnrin ló máa ń sábà ní
diabetes type 2 ju obìnrin lọ nítorí pé kí ni diabetes ó link mọ́ fatness. Ẹ̀yin ò wá ní ṣe bóbìnrin ló ń sanra jù. Yes, obìnrin ló ń sanra jù, but ìsanra obìnrin, ibi tí obìnrin ti gbé gbà sanra jù kò dangerous sí health púpọ̀. Ibi tí ọkùnrin ti gbé gbà sanra òun ló dangerous sí health. Ṣé ẹ gbọ́ àlàyé mi? Ṣó yé yín? Ọkùnrin ẹ lè mọ̀ pé ẹ sanra níbi tí ẹ ti ń sanra yẹn, torí ọkùnrin máa ń sábà sanra níbi ikùn, níbi abdominal. Ọkùnrin máa ń sábà sanra níbi abdominal. Obìnrin máa ń sábà sanra níbi ẹsẹ̀ àti níbi hips. Yes, ìwádìí wà fún o tó fẹsẹ̀ múlẹ̀. I'm not just saying this. Ìwádìí wà fún tó fẹsẹ̀ múlẹ̀. Tí ọkùnrin bá sọ pé òun bẹ̀rẹ̀ sí ní sanra sí ibi ikùn ni, ṣé ẹ dẹ̀ mọ̀ pé fatness ibi ikùn ló léwu jù? Ibi ikùn la pè gbogbo vital organs wa. Ẹ̀yin náà mọ̀ pé ibi ikùn ló wà. Ọkùnrin wá sanra níbi ikùn. Ẹ̀yin ò mọ̀ pé ó máa fún ní blockage. Ó máa fún ní blockage. Blockage tó jẹ́ pé ó lè tètè lead sí diabetes. Báwo ló ṣe lè lead sí diabetes? Ó ní pé nígbà tí o bá ń sanra tí ọ̀rá ń kún gbogbo pancreas, tí ọ̀rá ń cover gbogbo pancreas, kí ni wá ní pancreas? Pancreas ibẹ̀ ni insulin tó ń regulate glucose. Ibẹ̀ ló ti máa ń secrete. Insulin yẹn is a hormone ni tó ń secrete ní pancreas. Nígbà tí ọ̀rá bá ti bò ó máa produce enough insulin. Tó bá tiẹ̀ produce enough insulin, ṣé fatness yẹn ó máa jẹ́ kí insulin yẹn gan kó ráyè ṣiṣẹ́ tó gidi tó yẹ kó ṣe? This is just the simplest way I can explain to you. So ibi ìwádìí ó tẹ̀ tún fún wa lórúkọ. Wọ́n ní fatness tí ọkùnrin tó ń generate nínú ikùn yẹn ó là ń pè ní visceral. Èyí tí obìnrin generate ó là ń pè ní subcutaneous. Ẹ̀yin olóyìnbó ẹ pardon mi, subcutaneous. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìwádìí tèmi tí mo wá ṣe fún yín ó fẹsẹ̀ múlẹ̀. Ẹ gbọ́, ó fẹsẹ̀ múlẹ̀. Fatness tí ọkùnrin fat ó lè mọ́ wà obvious, but ọ̀rá wà níkùn in which ẹ need láti máa ṣe àṣepọ̀ missionary láti reduce ọ̀rá ikùn yín. That is it. Style missionary ó ní best one fún ẹ̀yin ọkùnrin láti reduce fati ikùn yín. Mi ò ní kẹ́ mọ́ enjoy pẹ̀lú oríṣi ìmí, especially tán mọ́ ń gbádùn jù yẹn àbí ká sọ pé ti dọ́gì. Mi ò ní kẹ́ mọ́ ṣe. Bẹ́ẹ̀ èyí tẹ́ máa involve jù ó ní missionary, because missionary ó dì pẹ̀lú press up. Ìwọ obìnrin ó need láti ṣe gbogbo ìbálòpọ̀. Any style is okay. Ìdí ẹ̀ tó dàbí ẹni pé ọkùnrin wà prone sí diabetes náà ni pé nítorí ikùn tí ọ̀rá tí ọkùnrin ti ń form. So tí obìnrin tó bá di pé obìnrin ò wá ṣàṣepọ̀ mọ́, tó wá careless, tó jẹun tó wù ú, tó mu tó wù ú, tó exercise, tó jẹ́ kí wọ́n bounce, tí wọ́n mú gbogbo ara, kí wọ́n jùjùgùjùgùjùgù. Yes, kò sí style tóbìnrin ó ṣe nínú ìbálòpọ̀ tí ò involve kí wọ́n ju ara, kí wọ́n ju ikùn, ó fira rẹ̀ kalẹ̀. In no time, ìwọ náà bẹ̀rẹ̀ sí ní abdominal fat. Abdominal fat yẹn combine pẹ̀lú èyí tó ti ní tẹ́lẹ̀. You understand? Visceral fat àti subcutaneous fat yẹn tó bá wá join ẹ̀ papọ̀ ó máa jẹ́ kó di obese. Tó bá ti wá di obese, compound pẹ̀lú pé ò ṣe ìbálòpọ̀, menses stop. At the end of the day, diabetes ló máa jẹ́. And diabetes yẹn pẹ̀lú pé hormone tó ti decrease because lack of menstruation, ó máa jẹ́ kí your kind of diabetes kó wà more complicated ju ti ọkùnrin lọ. Ó máa sáré lé kidney, ó máa sáré máa lé heart, ó máa sáré máa lé obìnrin láti ní stroke, ó máa sáré máa lé obìnrin láti tètè mú ẹ̀mí ẹ̀ lọ. Yes, tí ọkùnrin máa ń gba oko wọn ni, ó máa ń reduce testosterone. But ìyẹn ò ní pé tẹ́ ẹ̀ bá tọ́jú ẹ̀, tẹ́ ẹ̀ bá lo the right material láti tọ́jú ẹ̀, ó lè worse. Kí ni mo sọ? Ó lè worse. Ó lè di pé Ọlọ́run má jẹ́ kí wọ́n gé ẹsẹ̀. Yes, ó lè di bẹ́ẹ̀, ó lè affect kidney, ó lè shut down gbogbo kidney, ó
ó lè worse tó bẹ́ẹ̀ yẹn. Yes. So ìdí fídíò yìí lénìí ó ní pé láti encourage ẹ̀yin obìnrin àtọkùnrin, ẹ máa ṣe ìbálòpọ̀, ìwọ obìnrin ṣe dáadáa, ìwọ ọkùnrin ṣe ìbálòpọ̀, involve missionary style. Tẹ́ bá wá sọ wípé rárá ẹ ní ṣe ìbálòpọ̀, what you will face ó ní kẹ́ mọ bára yín fà, which mo mọ̀ pé ó lè fún ẹ ní like ó ń bára rẹ fà, ó lè generate chemical releasing hormones fún ẹ tó máa jẹ́ kó sùn, kí ara rẹ ó fi balẹ̀ tó ní fi ṣe hànrànhànràn fún obìnrin at least for 2 or 3 days. Èmi ò encourage ẹ o, but it's not enough. Mo mọ̀ pé yẹn náà ó lè bẹ tọ́jú prostate yẹ, ó lè yes, ó máa keep prostate level alive. Tó bá misuse ẹ, because tó bá misuse masturbation too, ó máa give ẹ ní bad signal, bad one, máa wá sọ́njọ́ mi. Yes. Tí wọ́n bá ṣe masturbation jù, understand, tó bá ti wà addicted tó ń ṣe jù, wàá kàn rí pé àtọ̀ ń jáde anyhow without even you doing anything. Ó lè worse débẹ̀. Yes, ó lè worse débẹ̀. So ẹ̀yin ti tèmi, ìwọ tó wá sọ pé ò ní ṣàṣepọ̀ pẹ̀lú obìnrin, include exercise. Ìwọ obìnrin, ṣé mo pé ní recently ara àwọn obìnrin kan tí wọ́n gbọ̀nkùn táwọn pé kí ni wọ́n ṣe? Àṣé wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe. Ìwọ ọkùnrin ó sọ pé ò ṣàṣepọ̀. You understand? At least twice a week or at limit once a week. O gbọ́dọ̀ mọ involve pull up, ṣé pull up ni? So include pull up nínú pull up, yes. Ẹ mọ ìbásùn bá ṣe mọ̀ sí ìbásùn missionary yẹn. Yes. Ọkùnrin ní láti include nínú exercise yẹn. Láti má ṣe kíni, láti má jẹ́ kó generate tummy fat. Torí tummy fat yẹn àti leak yẹn, wọ́n ti leak yẹn. Ẹ má sọ pé mi, wọ́n ti leak yẹn tí ìwádìí dẹ̀ tẹ̀ múlẹ̀, tí ìwádìí sọ pé yes lóòótọ́ ni, wọ́n ti leak yẹn mọ́ diabetes. Ẹ sọ fún àwọn ọmọ yín, ọmọ ọkùnrin, ẹ sọ fún obìnrin, ọkùnrin ò ní láti kó ikùn jọ. Ó bá ti kó ikùn jọ diabetes and even more ló fi ń ṣeré yẹn. Kí ló à ń pè ní diabetes? Diabetes náà ni pé gbogbo system ti break down. High glucose is just one of the symptoms of diabetes. You understand? A ní kí èèyàn máa tọ̀ lẹ́ẹ̀mẹwàá, a ní kó affect ojú, a ní kó affect ọwọ́, a ní èyí tó jẹ́ wípé wàá máa jẹun lẹ́ẹ̀mẹwàá, wàá máa tọ̀ lẹ́ẹ̀mẹwàá, wàá máa mumi lẹ́ẹ̀mẹwàá. Yes, ara sign of diabetes. Even low sugar is still part of it. So ìwọ tó mo ti sọ enough tí mo sọ náà ni pé mi ò ní bóbìnrin sùn, mi ò ní dóbìnrin, màá mọ̀ fà á ni. Make sure pé òun exercise tó dàbí ẹni pé òun ṣe missionary. Ìwọ ọkùnrin, ìwọ obìnrin, make sure pé òun ṣe exercise tó máa shade gbogbo weight away. Too much of obesity, overweight, yes, ó lead sí diabetes. And diabetes is one of dangerous sickness tá a ní nísìn tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá múra, ó ń pe bàbá ológun lónírọ́. Gbogbo diabetes wà ní ẹ̀yin tèmi tí ẹ gbọ́ Yorùbá. Ojú àpá ò lè dàbí ojú ara mọ́. You need to manage further. Lórí nǹkan tá a fi manage níjọ̀wọ́, mo sọ nípa abèrè àti coconut water. Abèrè, má kàn mention mi nílé, kò sí àsìkò láti sọ measurement ẹ̀. Abèrè àti coconut water. Níjọ̀wọ́ náà mo sọ̀rọ̀ epo igi ìgbá àti epo igi ẹmi. Níjọ̀wọ́ náà mo sọ̀rọ̀ kẹ́mọ́ sí ọbẹ̀ bitter leaf. Yes, èyí update tèní. Tẹ́ bá fẹ́ explanation lórí eléyìí, ẹ lè WhatsApp. Update tèní, efinrin, ebe mọ efinrin àti bitter leaf. Ẹ wá omi clean water, ẹ fi iyọ̀ díẹ̀ sí. Ẹ fọ efinrin yẹn nínú ẹ̀. Ẹ jẹ́ kó jẹ́ the same quantity, kó pọ̀ díẹ̀, kó wá jẹ́ the same quantity. Kẹ́ wá fọ nínú omi yẹn, kẹ́ wá shake dáadáa, kẹ́ wá gbé, kẹ́ wá dà sínú odó, kẹ́ wá gún. Kẹ́ wá omi separate water, clean water, you understand? Ẹ lè ti boil ẹ̀. Kẹ́ gbé kalẹ̀ lẹ̀ like 3 litres. Èyí tí ẹ ti gún yẹn, kẹ́ wá kó. So yẹn kẹ́ wá further gbó, kẹ́ wá bu omi yẹn, kẹ́ wá fomi yẹn, omi tẹ́ gbé kalẹ̀ yẹn, kẹ́ wá fi ṣàn sínú ẹ̀. Ẹ fi ṣàn sínú omi yẹn, kẹ́ wá kó kiní yẹn sínú ẹ̀ fún like about 6 hours. Lẹ́yìn 6 hours yẹn, kẹ́ wá lọ sieve ẹ̀ jáde. Kẹ́ mọ̀ mú lẹ́yìn oúnjẹ láàárọ̀, lálẹ́. Yes. Títí symptoms yẹn tá fi ṣe kíni, tá fi disappear. Yes. One of the things táwọn èèyàn sọ pé ó da òní orógbó, ẹ má misuse orógbó. Tó bá misuse orógbó, ó tún máa fún ẹ ní symptoms bíi diabetes. Yes, torí ò ní rórun sùn, ó dẹ̀ máa fọ́ ẹ lórí. Tẹ́ bá dẹ̀ fẹ́ jorógbó, ẹ má jorógbó ní lálẹ́. Ẹ má jorógbó lálẹ́ kẹ́ lè bá a sùn. Tó bá ti ń sùn, sickness máa lọ. Ìwọ tó bá ti ń róbòdó, diabetes ti lọ. Fight it.
Yes, ẹ need láti shake away those weight. Yes, flush wà, flush ó wà, tẹ lè fi ya gbogbo ìgbẹ́ yẹn, gbogbo diabetes tó ti ń form nínú yín yẹn, tẹ lè fi yà á dànù, flush wà. Òògùn diabetes náà dẹ̀ wà furthermore. But eléyìí tá a kà kalẹ̀ yìí náà kì í ṣe pé kò ní ṣiṣẹ́, ó máa ṣiṣẹ́. Best of lucks. This is on point by 2 using my words for others. Gbogbo aróbòsá, gbogbo arókósá, yes, use wisely. Yes, use wisely. Bye for now.